the land of Isaac tàbí kí ẹ sọ pé the land of Esau ó sì wá jẹ́ land of kí ló pè Israel. the land of Israel bọ́lá ń ṣe ń ṣọlá rẹ̀ nu tó ń gbọ́ mi Àgbọ́yé. nígbà ọ̀ràn yẹn ó dé ibi tó dé tí ó fi bí ọwọ́ mi ká tá à ń pè ní ẹ̀wẹ̀ka kìí ṣe bẹ̀yẹn lọ́wọ́ kọ́ dé o ìlú táwọn yẹn gan ń gbé gan kìí ṣe ibi tí wọ́n wà ní ìsìn o ọ̀gọ̀tàn wọ́n pè ó òun gan Uselu ló kọ́kọ́ dé sí Uselu yẹn sì jìnnà ká tó dé ibi tí toll gate wà ní ìsìn ní ọlẹ́gbẹ́ ọ̀kadà òun ló kọ́kọ́ dé sí ibi gangan tí wọ́n sì ń lọ gan ìgọ̀dọ̀mígọ̀dọ̀ wọ́n sì gbà níbi ọdún kan sí méjì kó tó di pé ó lè ráyè wọ̀lú kó tó di pé ó jọba ń bẹ̀ àti ọ̀gọ̀tàn àti ìgọ̀dọ̀mígọ̀dọ̀ àti gbogbo ẹ̀ kí wọ́n ń pè bẹ̀yẹn ní ìsìn ibi ní ilẹ̀ ìbínú ilẹ̀ ìbínú tí Ọ̀rànyàn sọ Ló di ilẹ̀ ìbíní. òun ló di ìbíní ilẹ̀ ìbínú ni wọ́n ń jẹ́ nísìn wọ́n ṣe máa jẹ́ ìgọ̀dọ̀mígọ̀dọ̀ tàbí kí wọ́n sọ pé kí wá dẹ́ ṣe Ọ̀rànyàn mọ́ ògìṣo wọn kún jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kan ní ògìṣo ni bọ́lá ń ṣe ń ṣọlá àti ẹ̀ the British people bó ṣe ń wọ́n yẹn they are actually originally Germanic people ṣé ilẹ̀ Germany là ń pe England nísìn they are Germanic people ṣé Germany ní wọ́n ní empire kan ni British Empire náà ló gba ilé ayé so the British Empire ended bóyá ọ̀nà méjì ni àwọn kan ní First World War àwọn kan ní Second World War tó gbé ojú 350 years lọ Ọ̀yọ́ Empire sì lò 650 ẹ wá ní Ọ̀yọ́ Empire kan ó kú sí ibì kan tí wọ́n ń pè ní Ọ̀yọ́lé ọ̀dà Ọ̀yọ́ Aláàfin tá a wà ní ìsìn ẹ bá pè lágọ̀ọ́dọ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ pè lọ́yọ́ Àtìbà Ọ̀yọ́ lọ́yọ́ jẹ́ ibi London wà lónìí nǹkan London wà originally o àwọn yẹn a mọ̀ sí Ifẹ̀ gangan kọ́ àwọn kan nífẹ̀ẹ́ mẹ́ta àwọn kan nífẹ̀ẹ́ mẹ́fà ń tá a mọ̀ ni pé Ifẹ̀ ò dáyé wà àbọ̀ ọmọ Ifẹ̀ ò dáyé. Ifẹ̀ ò dáyé wà ẹ sì débẹ̀ Oòduà o ó sì tún kú fẹ́ kán o gbogbo ẹ̀ náà ni a máa ń ṣí láti ibìkan sí kan kó tó di pa débi tá à ń lọ nǹkan mẹ́rin ló wá ṣẹlẹ̀ Ifẹ̀ Oyè Láàgbò náà wà o àbọ̀ ọmọ àgbọ̀ ọ̀dà ṣé o wá rí Ọ̀yọ́ Aláàfin táwọn wí lónìí o nǹkan mẹ́rin ńlá kan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láyé Ọ̀yọ́ Empire sí ni kí làwọn nǹkan mẹ́rin ọ̀hún. yóò dáa fún ìkíní Àtìbà gangan ìyá tó bí lọ́mọ wọ́n gbọ́ mi o ìyá tó bí lọ́mọ ẹ̀gbẹ́ Àgọ́dọ̀yọ́ wọn ti bí ìlú ìyá rẹ̀ ló wà kọ́kọ́ dèèyàn ó sì kúrò lọ́yọ̀ọ́lé láti 1815 sí 1816 Ọ̀yọ́lé ò wá tú until 1836 Àtìbà ti kúrò bíi 20 years kó tó dé ṣé mama tí ó gbọ́ kínní kan o ogun òkú Ọ̀yọ́lé o Ọ̀yọ́lé tú ni o tó ogun bá pọ̀ Ọ̀yọ́lé ni bí Ìlọrin ni ìbádà àwọn Fúlàní ni ìbá máa gbé bẹ́ẹ̀ ní ìsìn ìlú ní wá tú Ọ̀yọ́lé. yóò dáa fún ọ̀rọ̀ báyìí ni wọ́n ń bọ̀ oníkálukú wá bẹ̀rẹ̀ sí alẹ́ tí ẹ̀ ní ọjà alẹ́ lákẹ̀sán lóníkálukú bẹ̀rẹ̀ sí lọ lẹ́yọ kọ̀ọ̀kan ṣùgbọ́n Olúewu ọba wa ó ti parapọ̀ pẹ̀lú
Elédùwè tọjọba Ìbàrùbá tí ní Ẹdẹ gbogbo wọ́n ti kó jọ Òṣogbo, Ògbómọ̀ṣọ́ gan wọ́n fi wá ṣe base kí ó tó di pé wọ́n kógun lọ bá Ìlọrin. Wọ́n lọ já ogun Ìlọrin ni, kì í ṣe pé wọ́n wá jagun lọ́yọ̀ọ́lé. Àtìbá ti kó dé Àgọ́dọ̀yọ́, ó sì ti ṣe àkóso díẹ̀díẹ̀, àwọn èèyàn náà ti wá ń dé bá, àwọn kan ti lọ. Ìkúnmi bàbá Mọ́sádéwé òun ti lọ Ọ̀jàyè. Bam tá máa ń sọ̀rọ̀ Ìbàdàn, wọ́n máa sọ 1820 sí 1828 tí Ìbà Olúyọ̀lé tóun náà jọmọ ọba, tóun náà fi Ọ̀yọ́ lélẹ̀ wá sí Ìbàdàn. Wọ́n gbọ́ Ọ̀yọ́ ilé ò tú ọ̀ǹtí 1836 o, ṣùgbọ́n Àtìbà tó wá jẹ́ dàrẹ́tì ọmọ ọba gangan ti ń ṣàkóso lọ. Òun ló fi sọ fún Ìbà Olúyọ̀lé pé tá a bá lè rógun Fúlàní ìjà tán, Ìwó ó di Baṣọ̀run. Tó sì sọ fún Ìkúnmi pé Ìwó ó di Kàkàǹfò. Níbo Ìkúnmi wà? Ìjàyè. Ìbọ́yọ̀ lòun náà wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bàbá wa Balógun Ọdẹ́nìlọ, bí ọmọ ló jẹ́ Fáfọ̀jà, wọ́n jọ wà ńlọrin ni, ọ̀nà ó ti lọrin wá bàdàn ni. Bàbá wa Ògúnmọ́lá, èbí Fèsù ni, Fèsù lẹ́gbẹ̀ẹ́ Ìwó làwọn ti wà. Bàbá wa Àbíkúnlé ńkọ́? Ògbómọ̀ṣọ́. Bí gbogbo wọn ṣe ń lọ káàkiri inú, ṣùgbọ́n wọ́n múra wọn báyìí. Tí mo fẹ́ sọ fún ọ ni pé nǹkan mẹ́rin tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ Aláàfin tó ní agbára, ó ní pé wọ́n ja ogun ọ̀hún, wọ́n ṣẹ́gun Fúlàní, kọ́kọ́ mú wọn. Tí wọ́n bá rógun Fúlàní yẹn ṣe lálákọ̀ọ́kọ́, kí ìdí tó múlẹ̀ dáadáa ní Àgọ́dọ̀yọ́ ni ọ̀tọ̀ ní tá a bá máa wí lónìí. Kọ́kọ́ ṣẹ́gun yẹn náà ni Àtìbá wá fẹ̀dọ̀ lórí òróró ni wọ́n ń jọba lọ. The very first modern council of Yorùbá Obas, modern, kìí ṣe Abíọ́nú pè kan tá a mọ̀, ṣùgbọ́n eléyìí tí ó jẹ́ pé eléyìí tí àkọọ́lẹ̀ rẹ̀ wà, tí n bá sì ń sọ̀rọ̀ èmi a máa ju àwọn evidence o lọ́rẹ̀ẹ́ bá Professor Tóyìn Fálọlá bèèrè lọ́wọ́ rẹ̀ o. Àtìbá call that meeting ní Ọ̀yọ́, gbogbo ọba ilẹ̀ Yorùbá ló bẹ̀rẹ̀ kún bẹ̀ tán o. Ó sì change the constitution, ó sọ gbogbo ibi tá a mọ̀ lọ, ó sọ gbogbo nǹkan tí ó mọ̀ ṣẹlẹ̀. Pábábárì wá ni pé ẹ má jà máa pa àwọn àrẹ̀mọ mọ́. Ẹ wo bí Adélù ṣe ní ogun Ìwàmú àtogun Olókè méjì against àwọn Fúlàní. Tá a bá tó ní ká tó pa àwọn náà, táwọn Fúlàní bá tó gbórí ọ, níbo kí n bọ láti máa ráwọn èèyàn experience kínní ẹ̀fàdé dùjọba. Ibi wàhálà ti dé táwọn Ẹ̀gbá láwọn ọgbà nù, tí Ìkúnmi náà lọ́wọ́n ọgbà. Ṣé kì í wá ṣayé empire? Ayé ta wá ni ìyẹn wọn kan. Tó ń gbọ́ mi dáadáa o. Àgbóyé. Ẹlẹ́ẹ̀kejì, Adélù débẹ̀ tán, òun náà la jagun ogun Ìjàyè, tá a fi ṣẹ́gun Ìjàyè, tá a fi ṣẹ́gun táwọn Ẹ̀gbá gan fi régé, tí ó fi wà fully established wípé Adélù ní Aláàfin, òun sì ní emperor, tí ò sẹ́ni tó tún lè wo idà Adélù lójúmọ́ pé kí láadé. Ẹlẹ́ẹ̀kẹta, ìgbà tí àwọn Ìjẹ̀bú ti ọ̀nà Ejìrìn là máa ń gbà lọ sí Èkó, tá a fi máa ṣe nǹkan òwò. Inú wa bí Aláké, ìwọ nìkan ò lè máa dá ṣe àkóso ọ̀nà Ejìrìn. Ìjà bá bẹ́lẹ̀. Ìwé ìjà náà ó wá fọ́ọ̀mù blockade tí ó fi jẹ́ pé nǹkan bí nǹkan ogun ìbọn gbogbo iyọ̀ gbogbo nǹkan tá a máa fi ṣe trade pẹ̀lú àwọn òyìnbó tó fẹ́ mẹ́hẹ,
Aláàfin Adélù láti dá sí i ó wá fi ọ̀pá rẹ̀ tó jẹ́ symbol of his authority as the emperor ó fi ránṣẹ́ fi àwọn àlàrí ó fi lé pé ẹ lọ bá Àwùjalẹ̀ kẹ sì lọ bá Aláké kẹ ní lórúkọ mi Aláàfin ọba gbogbo ilẹ̀ Yorùbá ẹ mọ́ jà mọ́ àbúrò mi ibi ìjà yẹn parí sí nìyẹn ó di mẹ́ta. Ìkẹrin nígbà àwọn òyìnbó wá dé tán láwọn fẹ́ ṣe treaty tí wọ́n kọ ìwé lẹ̀ báyìí pé a fẹ́ wá ní gbólóhùn o pẹ̀lú Yorùbá o a fẹ́ jókòó pé ẹ̀yin Yorùbá o ó yá o ẹjẹ́ àjọ tọwọ́ bọ̀ wípé àjọ máa ranra wa lọ́wọ́ àjọ máa ṣètò ààbò àgbé ẹ̀kọ́ wá àmọ́ bá ṣe ìdàgbàsókè tèbí ọba Adéyẹmí alákọ̀ọ́kọ́ tèbí òun ni wọ́n bá tọwọ́ bọ̀wé àbí wọ́n tọwọ́ bọ̀wé nígbà wọ́n ti tọwọ́ bọ̀wé ṣọ́yọ́ ilé ni Ọ̀yọ́ ìwo. Bo ni a ti tọwọ́ bọ̀wé. Mo ń béèrè lọ́wọ́ rẹ̀ ó wà máa béèrè gbogbo ẹ̀ lọ́wọ́ mi nígbà wọ́n ti tọwọ́ bọ̀wé. Ẹ̀yin làgbàlagbà. Ọdún wo wọ́n tọwọ́ bọ̀wé. Ẹ bá wa sọ. Ọ̀yọ́ Aláàfin Àtìbà náà wọ́n ti tọwọ́ Adéyẹmí Ìkíní ti tọwọ́ bọ̀wé kì í sì í ṣòun nìkan lọ́ba tó tọwọ́ bọ̀wé o eléyìí mi wà ní sọ fún ọ lọ wádìí. Ẹ bá wa sọ. Yìí ní sọ. Fáwọn èèyàn. Èyí dá iṣẹ́ orí Yorùbá ṣòro ràn lọ́wọ́. Yorùbá ṣòro ràn lọ́wọ́. Ẹ ń bá lòun fẹ́ ran Yorùbá lọ́wọ́ kó kàn mọ̀ pé òun kàn fẹ́ ṣe nítorí ìtọ́lọ́run ni. The Yorùbás are not deserving of the truth. Ẹlẹ́tàn, eléké, onírọ́. Bàbá wa Ọmọlólú lọ́yọ̀ọ́ ó fọ̀rọ̀ lẹ́kú tó lọ. Olólórí oníjẹkújẹ làwọn Yorùbá àbọ̀ ògbọ́n tí bàbá wa sọ ọ̀rí tó sọ̀rọ̀ ni. Ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ ńlá ni bàbá fídíò yẹn play ẹ̀ fáwọn èèyàn tí bàbá wa Olúlọ́yọ̀ sọ kó tó kú. Ẹlẹ́tàn ni. Oníjẹkújẹ kí wọ́n ti ń pè é àbòsí gbogbo ẹ̀ ti wọlé Yorùbá ó ní báyìí ni. Nígbà Olúlọ́yọ̀ sọ wọ́n ṣe challenge ẹ̀ ńgbà náà. Èé ṣe Aláàfin nìkan ló tọwọ́ bọ̀wé lọ́ọ̀rì find out ọba wo ló tó tọwọ́ bọ̀wé kí wá lòun kọ́ ọbẹ̀ tí ọba wá ṣe eléyìí tí mo gbé fún ọ báwo á interview mi wọ́n ní ìnídọ́ lóhùn o torí gbà fún múrí ni gbà fún bàdá o ọba kan náà tọwọ́ bọ̀wé kì í ṣe Aláàfin nìkan Aláàfin tọwọ́ bọ̀wé mi lọ. Kí nìdí tó jẹ́ pé àwọn ọmọ Àtìbà nìkan ní jọba nílùú Ọ̀yọ́ ní ń jẹ Aláàfin tìlú Ọ̀yọ́ kó tó kú nǹkan. Orí sọ lóòótọ́ ń tó ṣẹlẹ̀ ni pé àwọn ọmọ bá pọ̀ inú wọn gangan òun ni Ìbà Olúyọ̀lé tán ní kó wá jẹ Baṣọ̀run lọ́yọ̀ọ́ ṣùgbọ́n ó ti jókòó pa sí Ìbàdàn sì ti tú láà mọ́lé Ìbà ni ọjà tẹ́ ń pè lọ́jà ọba o kì í ṣọjà ọba o kẹ́ lọ ṣọ́ra yín Ìbàdàn o ọjà Ìbà ni o. Ọjà Ìbà Olúyọ̀lé. Ọjà àwọn ìyàwó rẹ̀ nìkan ni wọ́n sì ń ta nǹkan bẹ́ẹ̀. So ni Olúyọ̀lé fi wá sọ pé èmi ò padà sọ́yọ́ wá jẹ Baṣọ̀run kankan ẹ máa jẹ Baṣọ̀run mo fi Baṣọ̀run kan dí gẹrẹwú òun là fi sọ pé Baṣọ̀run òkè Baṣọ̀run òsàlẹ̀. Àwọn tọ́jọ́ mọ bá pọ̀ èmi tó ń wò yìí o oríkì mi òpó múlẹ́rọ́ mọ́jà àlékàn òpó róṣọ òpó gbàjá òpó kan dúdú lábẹ́ aṣọ mẹ́ta lòpó òpó iwájú aṣọ lóró òpó ẹ̀yìn ọ̀gá ló gbà àárín gangan ní mọ́jà àlékàn. Òpó onílẹ̀kùn tí mẹ́rù délé. Ó dáa fún ọ ọmọ òpó kankan ọmọ the very first òpó múlẹ́rọ́ Aláàfin Agbólú Ajé nìyí òjìlóru kan dúdúdú ọ̀bẹ rìrìrìrì lóòkùn ara rẹ̀ lèmi ti jáde ìtàn sì wà àkọọ́lẹ̀ sì wà wípé ara rẹ̀ lèmi ti jáde ṣùgbọ́n nígbà bọ́ọ̀dé Ìbàdàn ó rà gbogbo àwọn tó bá táwọn tiẹ̀ ti jọba rí ní Ọ̀yọ́ ó mọ rí ìran wọn Ìbàdàn ó rí l'Óṣogbo
gbogbo wọn náà wá fọ́n ká lọ àwọn míì gan jọba ń bẹ̀ bàbá wa Ìrèfín tí n bá sọ fún wọn pé àwọn ọmọ bàbá wa Ìrèfín wọn jọba ń Kwara ńkọ́ 1913 nìbàdàn ní Ìrèfín àwọn ọmọ wọn gan jọba ń Kwara torí wọn tún láwọn ẹ̀ka ńbẹ̀ n tó tú Ọ̀yọ́ lé òun ló fi jẹ́ kó wá jẹ́ pé Àtìbà tó ti á di pé ó ti di àgọ́dọ̀yọ́ ó ti dì mú Àtìbà sì ṣe èèyàn yẹpẹrẹ ó bímọ tó pọ̀ ó sì lókìkí òun ló ja ogun yẹn tá a fi gbára wa lẹ̀ tó fi di pé àwọn Fúlàní ò rọ́bù wa until 1840 ńgbà Tóyèjẹ tóun náà ṣe tiẹ̀ òun náà jagun Kakanfò Tóyèjẹ. àwọn ọmọ yòókù ò lè jẹ Aláàfin mọ́ báyìí. wọ́n lè jẹ́ ẹ̀ tí wọ́n bá tẹpẹlẹ mádùúrà wọn jẹ́ ń sọ kinní kan fún ọ. wọ́n ní ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́ àbí wọ́n ní ọ̀nà oníbodè ló láàfin báwọn ọmọ oníbodè náà bá láwọn fẹ́ jọba lọ́la Ọlọ́run kú lè ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan láàrin Ládìgbòlù Gbádégẹṣin àti Adéyẹmí náà wọ́n ti jẹ́ ní ìsìn ó ti kan Láwàní agogo ìdààmú bí ẹyá àbí tí n tó lọ́hùn ò lè ṣe jẹ́ kó àbúrò mi jẹ́ n sọ sítórì kan fún ọ ọmọ àbúrò mi kan tá a máa ń pè ní Àtù nìbàdàn Àtù yóò dà fún ọ lọ́ọ̀rẹ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lọ́ọ̀rẹ́ ìbéèrè lọ́wọ́ Àtù àtẹ̀gbọ́n mi Alesh alága South West ńgbà kan àwọn ọ̀rọ̀ yìí ṣojú wọn àwọn tó ṣojú wọn mọ̀ ń sọ yóò àwọn àmọ̀lété ńjọ́ kan là ń bá bàbá wa rí ibi àjọ ń ṣeré ní mọ̀lété là ń fọ̀rọ̀ ojú omi tó rọ ọ̀rọ̀ lọ́mọkùnrin kan bá dé wọ́n ní bàbá wọ́n ní mo lálàá o bàbá lọ́ọ́ lálàá ó lé wọn ní o bó o làlá rẹ ṣe lọ ọmọ máa ní bàbá nínú àlá mo rí i pé fi mí ṣe kánsẹ́lọ̀ gbogbo àwọn táwọn abẹ́ la bá kú sẹ́rìn bàbá ní ká má rẹ́rìn bàbá ní kí ló dé tá a fi ń rẹ́rìn ó ní nínú ojú àlá bàbá ní ṣe ojú ayé ni ṣèbójú àlá ló pé ṣé ẹ bá wà ń bẹ̀ ni bàbá ní èèyàn mẹ́ta òun ni àìmọ́ béèrè lọ́wọ́ wọn pé bóò ló ṣe jẹ́ o ó ní ẹni bá lálàá òun ló mọrú àlá tó lá o ẹ mọ yiri ẹ o ó ní aláboyún tó bá ní nǹkan ń ṣòun òun nìkan ló mọ nǹkan ń ṣòun o ẹ má sọ pé rọlọ́pàá o ṣé ń gbọ́ o ìkẹta mo fi délé wọn mọ̀ sọ fún ọjọ́ mi ṣé bàbá bá ní kí ni wọ́ọ̀dù ẹ ọ̀sán local government jẹ́ ọ̀sán bàbá ní tẹpẹlẹ má dúrà rẹ̀. bóyá wọ́n lọ́ọ́ jẹ́ bóyá wọ́n kọ́ lọ́ọ́ jẹ́ ọ̀rìn ìwà tọ́lọ́run rẹ ló wà ṣùgbọ́n mọ́ àfi dá èmi nìkan tẹpẹlẹ má dúrà rẹ̀ ọmọ ń di kánsẹ́lọ̀. ó di àwọn ọmọ ní ọlọ́ọ̀rẹ́ ebè lọ́wọ́ Àtù àtẹ̀gbọ́n mi Alesh ọ̀rọ̀ tí mò ń sọ yìí gbogbo nǹkan lé ayé yìí àdúrà ni táwọn ọmọ yòókù náà tán bá láwọn rẹ àbúrò mi ọmọọba Oníṣìlé ọmọọba tó Oníṣìlé ti jẹ ọba ní Ọ̀yọ́ ni ó ti jẹ Aláàfin bí wọ́n ń bẹ ní Ọ̀yọ́ náà títí dòní àìmọye àwọn ọmọ ọba lọ́yọ̀ọ́ tí wọ́n ti jọba lọ́yọ̀ọ́ tí wọ́n sì wà lọ́yọ̀ọ́ títí dìsìn ní ìbẹ nígbòho tó bá jẹ́ pé àwọn náà ni ọkàn wọn